Natasha Akpoti Uduaghan kò tí ì tán nílẹ̀ o. Èyí ni ohun tí ojú rẹ̀ tún rí ní ilé ẹjọ́. Ìgbẹ́jọ́ tí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà Godswill Akpabio àti gómìnà àná ní ìpínlẹ̀ Kogi Yajoyajo pé sínétọ̀ Natasha Akpoti Uduaghan ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé. Ilé ẹjọ́ gíga àpapọ̀ ní ìlú Àbújá ni ìgbẹ́jọ́ náà ti wáyé o. Sínétọ̀ Natasha tó ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà ń kojú Yajoyajo àti Akpabio lórí ẹ̀sùn ìwà ọ̀daràn orí ayélujára. Gẹ́gẹ́ bí ohun tí ojú wa rí ní ilé ẹjọ́, asòfin Natasha wá sí ilé ẹjọ́ pẹ̀lú ọkọ rẹ̀. Ọ́fíìsì agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà OAGF àti ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ ló pẹjọ́ náà lórúkọ olùpẹ̀jọ́ fún ìfisùn ẹ̀sùn mẹ́ta tí wọ́n fi kan lórí ìwà ìbàjẹ́. Láti oṣù kejì ni ìjà ti bẹ́ sílẹ̀ láàrin amòfin Natasha àti ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Akpabio lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ láàrin Natasha Bello àti Akpabio. Lára ẹ̀sùn tí wọ́n kà sí Natasha lọ́rùn ni pé ó pa irọ́ mọ́ ààrẹ ilé ìgbìmọ̀ àti gómìnà àná èyí tó dá àlàáfíà ìlú láàmú o. Ẹ̀wẹ̀ ní oṣù kẹfà ọdún 2025 amòfin Natasha sọ fún ilé ẹjọ́ pé òun kò jẹ̀bi ẹ̀sùn mẹ́ta tí wọ́n kà sí lẹ́sẹ̀ o. Ẹ̀sùn mẹ́ta tí ọ́fíìsì àgbà fún agbẹjọ́rò orílẹ̀-èdè Nàìjíríà kà sí lẹ́sẹ̀ ni pé ó pa irọ́ mọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin pé ó ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú gómìnà àná ní ìpínlẹ̀ Kogi Bello láti ṣekú pa. Lásìkò ìgbẹ́jọ́ náà, ilé ẹjọ́ gba béèlì fún Natasha pẹ̀lú 50 mílíọ̀nù àti onídùúró kan. Bákan náà ní oṣù kejì, ilé ẹjọ́ gíga pàṣẹ pé kí wọ́n dá sínétọ̀ tó ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Natasha Akpoti Uduaghan padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí ilé aṣòfin náà kìlọ̀ pé kó lọ rọ́kú nílé fún oṣù 6 gbáko. Nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀, onídàájọ́ Binta Nyako ní gẹ́gẹ́ bí abala 14 òfin tó sọ nípa àǹfààní àwọn aṣòfin ìjìyà tí wọ́n fún aṣòfin náà kò tó. Nínú oṣù kejì ọdún 2025 ní èdè àìyedè ṣẹlẹ̀ ní ilé aṣòfin àgbà Nàìjíríà láàrin ààrẹ ilé náà sínétọ̀ Godswill Akpabio àti sínétọ̀ Natasha Akpoti Uduaghan. Akpabio pàṣẹ lásìkò tí ìjíròrò lọ pé kí àwọn òṣìṣẹ́ aláàbò gbé e jáde lẹ́yìn tí obìnrin náà kọ̀ láti jókòó ní ààyè tuntun tí wọ́n fún un, tó sì sọ àwọn ọ̀rọ̀ ìbínú. Ó fi ẹ̀sùn kan Akpabio pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ pa òun lẹ́nu mọ́ ni, tó sì fẹ́ gba àǹfààní tí òun ní láti dá sí ìjíròrò ilé lọ́wọ́ òun. Lẹ́yìn gbogbo awuyewuye tó wáyé lọ́jọ́ náà, ilé aṣòfin fi ẹ̀sùn kan Natasha pé ó tàpá sí àwọn ìlànà ilé náà pẹ̀lú bó ṣe kọ̀ láti jókòó sí ààyè tí wọ́n fún un. Ọ̀rọ̀ náà dé iwájú ìgbìmọ̀ tó bá àwọn aṣòfin wí, ṣùgbọ́n Natasha kùnà láti farahàn níwájú ìgbìmọ̀ náà. Lẹ́yìn rẹ̀ ni wọ́n kéde pé wọ́n ti dá a dúró fún oṣù 6. Ọ̀rọ̀ ọ̀hún padà di ti ilé ẹjọ́ pẹ̀lú bí igun méjèèjì ṣe pé ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí rẹ̀. Ìròyìn Yajoyajo fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Àsìkò ojúlọ́nà eré àgbéléwò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Eré àgbéléwò tí a porúkọ rẹ̀ ní Ìlú tó máa jáde ní ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún tí a wà nínú èyí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Yóò mi ìgboro títì, yóò mi ìgboro títì, sinimá tuntun Ìlú yóò mi ìgboro títì lọ́wọ́ tani, lọ́wọ́ Jígì alára yẹn, àwọn gangan mà ní ó gbé jáde. Yóò mi ìgboro títì, sinimá tuntun Ìlú ó pọ̀ létí owó lọ́wọ́ bẹ́ẹ̀ yóò bá mẹ́rin sí ògbóhùn erin, òkú ewúrẹ́ má fọhùn bí èèyàn ọ̀dà mi lójú o. Ìlú ń kó níyọ níbi ewu, ìlú ń kó níyọ nígbà gbogbo wọn yọ ọ́ wí rárá. Wómúwómúwòmù lóró máa ń ké, ìlú àwa nífọ̀hùn bí òrò níbẹ̀ mú dáadáa. Sinimá tuntun Ìlú látọwọ́ Adé ọmọ Bánkọ́lé o. Jígí alára 24
mo ní o sinimá tuntun yìí gbajúgbajà omi ìgboro títì mo ní àwọn òṣèré jàǹkànjàǹkàn níbẹ̀ ọ̀dà mi lójú akínlẹ́wìsì rọ́sọ̀dìkà ìyákú ègbè jẹ́mọ́lẹ̀ mo ní ẹ bá mi pé mú bọ́lá wáàlì dùn mọ́ mi ọgbẹ́yìn níbẹ̀ àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níbẹ̀ ta nílé dárúkọ gbogbo ẹ̀yin èèyàn tí sinimá tuntun ìlú bá ti jáde látọwọ́ Jígí Alára ẹ jájọ wò ó Jígí Alára ni pòdúsà ọjà rẹ̀ adéọmọdé ọmọ Bánkọ́lé òun ni executive producer láṣẹ Elédùmarè ọba nìkan ọjùkú sinimá tuntun ìlú ó pọ̀ létí owó lọ́wọ́. òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. ìkànnì Jígí Alára TV kẹrìnlélógún lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. sinimá tuntun ìlú multi-million naira project méjì yóò lágbára òrìṣà nínú ọjọ́ mo gbà dúdú kì í ṣọjọ́ gbà bẹ́ẹ̀ ṣàwọn gidi ìlú ní ṣàtọ́kùn eégún ìlú ní ṣàtọ́kùn ṣá ìlú ìlú ti láṣẹ ẹ̀ṣẹ̀ máa yàn galu ìlú tó kò fọ́ agbára. o lè jẹ́ láì ṣe pé fún yọ̀ ni wọ́n ló dúró lóko ọ̀bẹ̀rẹ̀ lóko ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àjùmọ̀lá gànà tí ó dolóko láì bá tán. ìlú agbára gba sinimá tó gba padà búyọ tó gba padà gbà ó fún lọ́nà láfojú ó yà pẹ́ẹ́gẹ́dẹ́ ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka olówó ayé ẹ̀rọ ra lálákòókò fẹ́fẹ́ káyọ̀ mọ́ tìbí ọmọ mú wa ni o sinimá tuntun ìlú ká tó parí ẹ̀ ní location ojú rí tó ẹ̀gá tá a sọ fún yẹ owó gbowó la ná lórí ẹ̀ adéọmọ Bánkọ́lé aláṣẹ àbúrúdarí iléeṣẹ́ Jígí Alára ẹlẹ́gẹ̀rún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rọ́sọ̀dìkà níyà Adédayọ̀ age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ starring Akin Lewis Yèyé Rọ́sọ̀dìkà Taofik Adéwálé Dìgbòlùjà Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́ Taofik Salami Mondusi Òkìkí Ọ̀ṣìjọ́mọ́lẹ̀ Ìyákú Ègbé John Odika Ológbòjò Muromúbọ̀làwà Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní ìlú subtitled in English apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà ẹ̀kúnkún mẹ́rin tẹ̀ ní ìkànnì Jígí Alára kẹrin/prison TV ilé ara ní Jígí Alára ojúmọ́ kára kan ní gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe sinimá tuntun ìlú lélẹ́yìí o ẹ subscribe sórí Jígí Alára kẹrìnlélógún kẹrìnrán wo iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán tó wọ̀ ní ẹgbà bẹ́ẹ̀. ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.